ẹ ṣe akú wájú òun là ń kára wájú, ẹ rọ̀ wá òun là ń kérò ẹ̀yìn, ẹ kú ilé òun là ń kára lé, ẹ̀yin la ó máa bá, àwa la ó máa wá. A dúpẹ́ pé ẹ tún darapọ̀ mọ́ wa lórí ètò àrọ́bá tọ̀sẹ̀ yìí. A kú ọjọ́ ìsinmi ọ̀dẹ̀ òdùnbí. A dúpẹ́, ṣùgbọ́n ṣáájú ohun gbogbo a ní láti fìbà fún Elédùmarè, ọba mọ́nímọ́ní, ọba mọ̀yànmọ̀yàn, ọba tó dá wa sí, ọba òun ló mọ̀ wá, òun ló mọ̀ wá, òun ló mọ̀ wá ṣáájú ohun gbogbo. Ẹ jẹ́ ká fi ọpẹ́ fún Ọlọ́run torí a dá ọjọ́ pé, a dá ìgbà kò. Ọpẹ́ ló yẹ yín o Ọlọ́run ayérayé. Ẹ ṣeun bàbá mi, mo ṣí fìlà torí pé ẹ dá mi sí, ẹ tún kà mí yẹ tilétilé tẹbí tará tọmọtọmọ, tí gbogbo àwọn tí wọ́n ń darapọ̀ mọ́ mi lórí ètò torí pé ẹ jẹ́ ká sunkún lórí ẹnikẹ́ni. Ó ṣeun brọ́dà mi David, ẹ ṣé, ẹ káalẹ́, ẹ ṣeun tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò àrọ́bá. Ọlọ́run alágbára, ẹ ṣé o, adúpẹ́ fún àánú àti ààbò, adúpẹ́ lórí ẹnì kọ̀ọ̀kan wa. Olúwa
adúpẹ́ torí tí àwa bá ń dá ọpẹ́ tá à ń fi gbogbo àkókò yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin Ọlọ́run kò tó ohun tí ẹ ti ṣe fún wa, ṣùgbọ́n ẹ ní ọkàn olóore ni ẹ̀yin ò mú sanra. Ìdí nìyí tí a fi mú ọkàn ọpẹ́ wa wá ní àkókò yìí ṣáájú ohun gbogbo. A fẹ́ bẹ̀rẹ̀ ètò, àbábá ọ̀run ẹ máa bá wa lọ. Olúwa ẹ wá bá wa ṣe ètò yìí lónìí, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ alágbàwí wa, ẹ máa ṣeun Jésù Olúwa wa. Mo kí gbogbo àwa tí a ti ń darapọ̀ mọ́ wa ní orí ètò. Arákùnrin Kélẹ́bù, ẹ ṣeun tí ẹ tún darapọ̀ mọ́ wa lórí ètò. Kélẹ́bù Awẹ́, mo dúpẹ́ fún ìfẹ́ tí ẹ fi hàn sí wa lórí ètò àrọ́bá, ẹ ṣeun. Wọ́n ní adébíẹyìn má ṣe àgbà ọ̀lẹ ni, adébíẹyìn má ṣe àgbà ọ̀lẹ ni. Àwa sì ti débi ẹ̀yìn ní a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ bí ó ṣe yẹ ká bẹ̀rẹ̀. Ìdí nìyí tí a kọ́ fi júbà ṣáájú. Mo júbà ọba aládé, mo júbà ìjòyè, mo júbà gbogbo àwa bọ̀rọ̀kìnní ìlú, mo júbà ọkùnrin, mo júbà obìnrin, mo júbà ọmọdé, mo júbà àgbà, mo júbà gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti sọ̀rọ̀ kí n tó máa sọ. Ẹ ṣeun, ẹ jẹ́ kó kí òní jú mi ṣe, ìbá ni mo ṣe ṣáájú ohun gbogbo. Nínú ètò àrọ́bá lónìí, a sọ pé àrọ́bá lètò, ètò làrọ́bá. Lónìí a rí wípé lórí ìkànnì yìí láti máa sọ̀rọ̀ nípa ẹwà èdè, a máa sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá. A sì rí wípé ìgbà tí a jùwọ̀ sódò lónìí, akọni ńlá ni ìwọ náà gbé wá. Ìyá wa ni, wọ́n mèdè pè, wọ́n sì tún mọ àṣà. Tí a bá ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe, àwọn gangan ni àṣà lóbìnrin. Wọ́n tún fi wọ́n joyè ọba àṣà lóbìnrin. A rí wípé Yorùbá ló lédè, àwa la làṣà. Ìdí nìyí tí a fi ń mú wá fún wa lọ́kan ọ̀jọ̀kan. Lónìí, ibi tí à ń lọ ò jìnnà, ibi tá a fẹ́ yà ló pọ̀, ibi à ń lọ ò jìnnà, ibi tá a máa yà ló pọ̀. A rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa, ọmọ òde òní ni gbogbo wa, ọmọ òde òní òun ni gbogbo wa. Àwa fẹ́ sọ̀rọ̀ nípa ìgbéyàwó àtijọ́, ìgbéyàwó ilẹ̀ Yorùbá àti ìgbéyàwó òde òní àti àwọn nǹkan tó rọ̀ mọ́ ìgbéyàwó àtijọ́. Gbogbo ohun tí àwọn ọmọ òde òní tí a ti sọnù nípa àìtẹ̀lé àṣà àti ìṣe wa, àwọn mùdùnmúdùn tó wà nínú ìyàwó, tó wà nínú ìgbéyàwó tá a ti sọnù lónìí, gbogbo ẹ̀ lápẹ̀kẹ́lù. Ìyá wa ti fẹ́ darapọ̀ mọ́ wa, ẹ jẹ́ kí n lọ kọ̀nẹ́ẹ̀tì wọn. Ìmọ́lẹ̀ dé. Ẹ ṣé tí ẹ ń darapọ̀ mọ́ wa lórí ètò. Ẹ ṣeun o, ìyá mi. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́ o. Ṣé dáadáa lẹ dé? Hello? Nẹ́tíwọ̀kì yìí má ṣe báyìí lónìí, má ṣe báyìí lónìí torí a fẹ́ gbádùn ìyá wa dáadáa. Nẹ́tíwọ̀kì má ṣe báyìí lónìí. Jàre jẹ́ ká gbádùn ìyá wa dáadáa.
jẹ́ ká gbádùn ìyá wa dáadáa. Ẹ ṣe orí ìyá mi báwo ló ṣe bẹ̀rẹ̀, ẹ ṣeun bí ẹ ṣe darapọ̀ mọ́ wa. Prince Òní Adéníyì, ẹ ṣé ẹ wo ètò ni ètò ń lọ. A rí wípé orí ètò àrọ́bá la wà, a sì ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe. À ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe. Ó ní àwọn àdídùn kan tó wà nínú ètò ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá tí àwa ọmọ òde òní tí a ti sọnù. Ó ní àwọn ohun kan tí a ti sọnù. Ohun yìí la fẹ́ pẹ̀kẹ́lù, la fẹ́ mú wá sí ìrántí wa ní àṣálẹ́ yìí, wípé káwa náà wá ká wo àwọn ohun tí a ti sọnù nínú ètò ìgbéyàwó àti ìgbéyàwó ọlọ́sìngín tí à ń ṣe ní òde òní. Ká wo àwọn ohun tí a ti sọnù. Nígbà tí ìyá wa bá darapọ̀ mọ́ wa láìpẹ́, ẹ ṣeun gbogbo ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ wa. Nígbà tí ìyá wa bá darapọ̀ mọ́ wa láìpẹ́, a lè gbádùn gbogbo ohun tí à ń sọ yìí. A ti sọ àwọn àdídùn kan nù nínú ètò ìgbéyàwó. Ohun tí a fẹ́ mú wá sí etí ìgbọ́ wa ní àṣálẹ́ yìí ni. A sì rí wípé àwa náà máa gbádùn ẹ̀ bí òyìnbó ṣe ń gbádùn sìgá. A gbádùn ètò yìí lónìí, ètò ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá àti àwọn irú ìgbéyàwó tá à ń ṣe ní òde òní. A rí pa gbádùn ẹ̀. A rí ẹ ṣeun, ẹ ṣé. Ẹ jọ̀ọ́ ẹ má bínú pé à ń da yín lágara. Nẹ́tíwọ́ọ̀kì ni. Ìyá wa ó sì darapọ̀ mọ́ wa láìpẹ́. Nẹ́tíwọ́ọ̀kì ni wọ́n ó sì tún darapọ̀ mọ́ wa. Èmi gan retí wọn. A rí pé wọ́n á darapọ̀ mọ́ wa. Ẹni tí a gbé wá ní òní, ìyá akéwì ni. Kọrinkọrin ni wọ́n, òṣèré ni wọ́n, ìlúmọ̀ọ́ká ni wọ́n. Ẹni tí àwa náà bá wojú fẹ́ràn, tá wojú YouTube, a ó ti rí àwọn iṣẹ́ wọn lọ́lọ́kan òjọ̀kan tí wọ́n ṣe síbẹ̀. Ẹni tó mọ̀ nípa àṣà ni, pèdèpèdè ni. Àwọn la gbé wá ní òní. Ẹ ṣeun, mo fẹ́ wá iṣẹ́ wọn kan tí mo fẹ́ play fún wa kí a lè rí pé ẹni tá a gbé wá kò ṣe èèyàn lásán. A rí wípé nẹ́tíwọ́ọ̀kì ni ò tí ì jẹ́ ká darapọ̀ mọ́ wa. Ẹ má fi ṣèbínú. Ṣùgbọ́n ní ètò yìí a máa ń ṣe lábala ni kó tó di pé wọ́n ó darapọ̀ mọ́ wa. Ẹ jẹ́ ká tún tẹ̀síwájú nípa àwọn ohun tí a máa ń ṣe. A rí wípé abala kan a máa ń sọ̀rọ̀ nípa abala ìtumọ̀ orúkọ. A máa ń sọ̀rọ̀ nípa abala parí òwe yìí. A sì máa ń sọ̀rọ̀ nípa abala ìtàn. A máa ń sọ̀rọ̀ nípa abala ìtàn. Lóríṣiríṣi ni a máa ń sọ̀rọ̀ ní orí ètò yìí. Ṣùgbọ́n kí ìyá wa tó darapọ̀ mọ́ wa, wọ́n sáré sọ ìtàn ráńpẹ́ kan fún wa. Nígbà tí a bá ń sọ lọ́wọ́, ó ṣeé ṣe kí wọ́n ti darapọ̀ mọ́ wa. Ó ṣeé ṣe kí wọ́n ti darapọ̀ mọ́ wa. Mo rò pé ẹ ti ń gbọ́ ohùn yẹn. Lára iṣẹ́ wọn tí wọ́n ti ṣe nìyí. Lára àwọn iṣẹ́ wọn tí wọ́n ti ṣe. Ijó wa dà ó. Ẹ jẹ́ ká gbọ́ iṣẹ́ tí ìyá wa ti ṣe. Akínkì tán o. Ọ̀pọ̀ lọ́jọ́ gbogbo Ọlọ́run ìgbà rẹ̀. Ẹ ṣeun ìyá mi fún akínkì tán o Ọlọ́run
Àkìkìtàn Ọlọ́run ọ̀run. Hello. Hello. Ẹ mà káàbọ̀ ìyá mi. Ẹ káalẹ́ o. Ẹ káalẹ́. Nẹ́tíwọ́ọ̀kì ló ń ṣe bí ó ṣe ń ṣe. Ọlọ́run máa dáwọ́ lé nẹ́tíwọ́ọ̀kì náà báyìí. A lè gbádùn yín bí òyìnbó ṣe ń gbádùn sìgá. Ẹ ṣeun. Ẹ ṣeun ìyá mi pé a pè yín ẹ wá sórí ètò àrọ́bá. Ètò yìí la gbé kalẹ̀ fún àwọn ọ̀dọ́ ìwòyí láti mọ̀ nípa ìtàn ìṣẹ̀dálẹ̀ ibi tí oníkálukú wa ti ṣàn wá àti láti mọ àṣà àti ìṣe wa. Wọ́n ní bọ́mọdé ò bá tàn a sì bá àrọ́bá, àrọ́bá ni bàbá ìtàn. Ìdí nìyí tí a fi gbé ètò yìí kalẹ̀ fún àwọn ọ̀dọ́ ìwòyí. Ìyá mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká mọ̀ yín. Ayọ̀bánkálẹ̀ Ewébì lórúkọ mi. Ẹ ṣeun. Èmi màmá kọrin, màmá kéwì, màmá oríkì mi ìnagijẹ mi. Ayọ̀wé màmá oríkì. Bẹ́ẹ̀ ni. Ìyá mi, mo rò pé ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wá lé ẹ ti gbọ́ ẹni tí a gbé wá pé ìwọ̀ tí a jù sódò ẹja kékeré kọ́ ló gbé o, ẹja ńlá ló gbé. Ẹja ńlá ló gbé. A rí wípé ìyá mi sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n. Ẹni tó màṣà ni, ẹni tó mèdè pè ni. Ẹ jẹ́ kí a tiẹ̀ tó ṣáájú ohun gbogbo ìyá ẹ kí ewì fún wa káti ẹ̀kọ́ fìyẹn dára yáná fún àwọn ọmọ òde òní kó rí wọn tiẹ̀ hú. Ìbà lọ́wọ́ Elédùmarè ọba tó dá wa. Atókì adùn kí a tó fara tì bí òkè olúdáńdá Olódùmarè ọba dáyé dọ̀run. Ọ̀dà títàn kò ní tán àtóbájayé. Ọ̀dà lílọ kò ní lọ. Ọ̀dà sísùn kò ní sùn ènìyàn ní ìsùn Ọlọ́run ọba ò sórí. Tó ní ijó tó ní ipa bàbá ìbà rẹ ni mo ṣe. Ìbà lakọ́dú. Ẹ ṣeun ìyá mi torí wípé bí ẹ ṣe ń kì Elédùà orí èmi gan tí mo jẹ́ èèyàn orí èmi gan ń wú. A rí wípé inú Ọlọ́run a máa dùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá ń kí Ọlọ́run. Ìdí tí mo fi fẹ́ràn yín lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀ ìgbà tí mo bá ń gbọ́ àwọn ewì àwọn ẹwà èdè inú mi a máa dùn pé mo ti mọ̀ yín tipẹ́ ẹ̀yin lè bá mọ̀ mí torí látayé Gbénga Adébóyè tí mo ti wo àwọn fẹ́ràn kan tí mo ti gbọ́ ohùn yín láti ìgbà yẹn ni mo ti ń tẹ̀lé yín látayé OGBC. Ẹ ṣeun ẹ ṣeun. Ṣùgbọ́n a ti mọ̀ yín ìyá mi. Ìjẹ́ ó tún ní nǹkan kan tí ẹ tún fẹ́ ká mọ̀ nípa yín kó tó di pé a tẹ̀síwájú nípa ohun tí a fẹ́ pẹ̀kẹ́lù lónìí. Kò sí nǹkan míì tí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ nípa mi náà ju wípé òǹkọrin ni mí, òǹpèdè ni mí, mo jẹ́ ọmọ ìlú Ìbàdàn, mo dẹ̀ jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ fún àti máa kọ́ni lédè, kọ́ni láṣà. Mo fẹ́ràn kí ènìyàn àgàgà àwọn ọ̀dọ́ àwọn èwe ìwòyí kí wọ́n mọ̀ nípa àṣà àti ìṣe Yorùbá. Àṣà ni mo gbèrú gẹ́gẹ́, àṣà ni mò ń gbé kiri, àṣà ni mò ń tà, àṣà ni mò ń jẹ, àṣà ni mò ń mu. Àṣà òun ni mò ń polongo ẹ̀ káàkiri. Kò wá sí bí mo ṣe lè polongo àṣà tí wọn ò ní polongo ọba àṣà, Olódùmarè ọba àṣà. Bẹ́ẹ̀ ni ọba àṣà yọkẹ́ ayé, àṣà kẹ́ ọ̀run. Ọ̀rọ̀ kàǹkà èmi a máa pera mi lọ́mọ ọ̀rọ̀ toró òun gangan ni ọ̀rọ̀ kàǹkà. Ọ̀rọ̀ tó dá ọ̀rọ̀ ní jẹ́. Bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ èdè ọ̀run tó sọ ayé táyé wá. Ọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ èdè ọ̀run tó sọ ìmọ́lẹ̀ tí ìmọ́lẹ̀ wà. Ọ̀rọ̀ tí ń bẹ lálẹ́ èdè ọ̀run tó ní kókùnkùn ọmọ bẹ. Kábíyèsí Olódùmarè ọba táyé ń bọ̀. Kábíyèsí o bàbá mi o ẹ ṣé o ẹ ṣeun ìyá mi ẹ kú pèdè ẹ ṣé. Wọ́n ní adébíẹyìn má ṣe àgbà ọ̀lẹ ni
a ti wá dé ojú ìgbàgàdé báyìí, ohun tí a fẹ́ pẹ̀kẹ́lù lónìí, a rí wípé àwa ọ̀dọ́ òde òní a ti sọ àwọn nǹkan kan nù nínú àṣà, a ti sọ àwọn àdídùn kan nù. Mo fẹ́ kí ẹ bá mi sọ̀rọ̀ nípa ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá láyé àtijọ́. Àwọn ohun tí a ti wá sọnù tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa lónìí tabákan ti fara wa bí doro, takàn ti fara wa báyìí, à ń múra wa lọ wájú ọ̀tànú àbí wájú àwọn ìjọba, ẹ ṣáà ti so wá pọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wa ti wá sọ àṣà àti ìṣe nù, a ti sọ àwọn àdídùn ohun ìyẹn nù. Ẹ ṣeun, òun ni mo fẹ́ kẹ́ bá mi sọ̀rọ̀ lé. Àṣà ìgbéyàwó nílẹ̀ Yorùbá, gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé nǹkan tí Elédùmarè fúnra Adẹ́dàá tó yọ́nú sí ni. Torí a fìdí ẹ̀ múlẹ̀ nínú Bíbélì wípé ọkùnrin ó máa fi ìyá àti bàbá rẹ̀ sílẹ̀, á darapọ̀ mọ́ aya ẹ̀. Ó dẹ̀ tún tẹ̀síwájú, ó ní pé kí a máa ní inú dídùn, ó sọ fún ọkùnrin pé kó máa ní inú dídùn sí aya ìwé rẹ̀, kí aya náà kó tẹríba fún ọkọ. Tí Ọlọ́run ò bá yọ́nú sí, kò ní sí. Ìdí tí mo sọ wípé Olódùmarè ní ọba àṣà nìyẹn. Ṣé wá rí, àṣà tiwa ní tiwantiwa ó yàtọ̀ sí ti bòmíì. Ṣùgbọ́n nígbà tó jẹ́ wípé àṣàdànù ni ọmọdé ń ṣa òkúta iwájú ilé. Nẹ́tíwọ̀kì yìí gbọ́rọ̀ Olúwa lóye. Ẹ̀yin èèyàn wa ẹ má bínú, a rí wípé nẹ́tíwọ̀kì yìí ni ò. Hello, okay. Hello ma. Hello. Gẹ́gẹ́ bí mo ṣe ń wí, mo ní àwọn àṣà òkè lọ́hùn, àṣà aláṣà tí a wọ́ mọ́ra, ibi tá a dá àṣà wa nù sí táwọn ti gbé, ó ti ń pa àṣà tiwa ní ara. Ní nǹkan bí ọdún mélòó kan, mo lọ ṣe aṣojú àṣà, nítorí lọ ṣe aṣojú ìlú orílẹ̀-èdè Nàìjíríà ní ìlú Egypt. Mo rí wípé àṣà ìgbéyàwó wọn ò tíì parun. Alẹ́ ni wọ́n fi ọmọ fọ́kọ, báwọn bàbá wa ṣe ń ṣe ní ayé ìgbà yẹn. Kí ọkọ kó tó fẹ́ ìyàwó, àwọn òbí ọkọ ló máa rí ọmọ tó dáa. Ó dẹ̀ tún lè jẹ́ bí ẹ̀gbọ́n ọkọ, ó lè jẹ́ ẹ̀gbọ́n bàbá, ẹbí ló máa rí ìyàwó. Tán bá rí, wọ́n á sọ fún ìyàwó tàbí bàbá ìyàwó pé ará ọmọ kan ní ọ̀dọ̀ yín o, ó wù wá o, ká fẹ́. Nígbà tó máa sọ bẹ́ẹ̀, àwọn ẹbí ìyàwó wọ́n á wádìí irú ẹni tí ẹbí ọkọ jẹ́, àwọn ẹbí ọkọ náà wádìí ẹni tí ìyàwó jẹ́. Kódà kí bàbá ọkọ tàbí ìyá ọkọ tó lọ bá ẹbí ìyàwó rárá, wọ́n á ti kọ́kọ́ lọ wádìí irú ẹbí tí ìyàwó yẹn ti wá. Tó bá jẹ́ pé ìyàwó jẹ́ wípé ìyá rẹ̀ ó lè sòkè dilẹ̀ tínú bá bí, wọ́n lè torí ẹ̀ kan má. Wọ́n má fẹ́. Báyẹ̀ pé ìyàwó tó jẹ́ pé bàbá ẹ̀ bóyá ó ní ìwà kan tàbí àìsàn kan tó ń ṣe wọ́n nínú wọn, tó jẹ́ pé àwọn èèyàn ti mọ̀ pé àìsàn bíi òògùn àbí nǹkan kan ni, tàbí pé bí ègún kan tó ń jà wọ́n á ti tètè mọ̀. Tó bá ní ọ̀nà tó lè ṣe sí tàbí ètùtù àbí nǹkan kan gbọ́n tó lè gbé, ìgbésẹ̀ tó lè gbé, tó fi jẹ́ pé tọ́mọ wọn bá tiẹ̀ fẹ́ kò ní kọlù, wọ́n á ti ṣe yẹn láti ìbẹ̀rẹ̀. Lẹ́yìn tí wọ́n bá ṣe léyìí tán, wọ́n á sọ fún ọmọbìnrin, àwọn lágbájá báyìí báyìí, ìyá ọmọbìnrin á sọ pé lágbájá báyìí báyìí bàbá rẹ̀ ní wọ́n wá bá wa lórí ọ̀rọ̀ rẹ̀ o. Ṣé mọ̀, nígbà yẹn ọmọ ń gbọ́ràn sí bàbá lẹ́nu, ọmọ ń gbọ́ràn sí ìyá ẹ̀ lẹ́nu. Ọmọbìnrin máa ń jẹ́ ọ̀rẹ́ ìyá ẹ̀
torí olùkọ́ àkọ́kọ́ ọmọ òun ni ìyá, wọ́n ní ọ̀rẹ́ ìyá. rẹ̀ àkọ́kọ́ ni ìyá, alábàárò rẹ̀ ni ìyá. Ìyá náà ló máa kọ́kọ́ sọ pé láwọ́já báyìí 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 ojú àtì torí pé kò tí ì mọ ọkùnrin. Ṣùgbọ́n láyé òde òní kò rí bẹ́ẹ̀ mọ́. Tó bá ti sọ fún, tó bá ti ṣàlàyé fún, òun náà lè ti mọ ẹnìyẹn tẹ́lẹ̀ ṣùgbọ́n kó má fọkàn sí pé ó máa fẹ́ òun. Tó bá ti wá di wípé wọ́n dá ọjọ́ ìyàwó pé wọ́n ti bá ìyàwó sọ, ìyàwó ti ní náà máa fẹ́ ọkọ, àwọn ẹbí ọkọ wọ́n á wá sílé ìyàwó, wọ́n á mú ọjọ́, gbogbo nǹkan tí ẹbí ìyàwó fẹ́ gbà lọ́wọ́ wọn wọ́n á ti mọ̀. Kò sẹ́ni tí ò mọ nǹkan tá a fi ń dáná ní ilẹ̀ Yorùbá. ilẹ̀ Yorùbá. Nígbà tó bá ti ṣe eléyìí, ìyàwó yẹn á wá bẹ̀rẹ̀ sí ní máa yọra. Yíyọra yìí ni pé oríṣiríṣi aṣọ ló máa rà nísìn. Àwọn ẹgbẹ́ tó ń jẹ́ ọmọdé máa tẹ̀lé káàkiri. Ṣé màá àwọn kan tó sì kéré sí i, àwọn èèyàn máa tẹ̀lé, òun máa yọra. Kò sí wípé bóyá wọ́n ń lẹ foundation kan tó wá kọ́lé lé lórí, bóyá máa kun àtíkè pàtàkì kan, kò sí yẹn bẹ̀. Ẹwà tí Ọlọ́run fún láti òde ọ̀run, òun ló máa gbé kiri. Wọn ò dẹ̀ ní yí ara wọn padà. Bó bá jẹ́ dúdú ni á máa dúdú, á máa dán níbi kóró ṣe. Bó bá jẹ́ pupa ni á pupa níwọ̀nba tọ́lọ́run fún. Tó bá tún wá jẹ́ pé ó fẹ́ pupa ju bó ṣe yẹ lọ, á tún wá pupa bẹ́ẹ̀ náà bọ́lọ́run ṣe dá. Gírísì ayé àtijọ́ kò pa wá láwọ̀dà, bó ṣe máa ń rí nìyẹn. Bẹ́ẹ̀ni. Tọ́mọ yín bá ti bẹ̀rẹ̀ sí ní yọra ìyàwó, nígbà tí ìyá ẹ̀ ó wá tún dálé bí ìyá ọmọ náà bá ṣe, tí ìyá yẹn bá jẹ́ èèyàn tó jẹ́ ìyá gidi láwùjọ, jẹ́ pé tọ́mọ ilé ìbá fẹ́ ṣe nǹkan, òun náà bá wọn ní ìpinnu ẹ̀, bóyá kó fún wọn lówó àbí kó fún wọn ní nǹkan fún. Nígbà tọ́mọ ẹ̀ bá ti ń yọra ìyàwó, ọmọ míì aṣọ tó máa fi yọ ara ìyàwó láti ọjọ́ kẹ́ni títí dé bí oṣù méjì tí wọ́n dá yẹn, wọ́n á máa kó aṣọ wá fún nílé nígbà gbogbo ni. Lóríṣiríṣi. Bẹ́ẹ̀ ni tó bá kù bí ọ̀sẹ̀ kan, wọ́n á wá mú aṣọ yẹn, wọ́n á wá dì sínú bẹ̀rùbẹ́ pẹ̀lú gbogbo nǹkan tó ti fún àwọn ọ̀rẹ́ àwọn àbí sínú fúlàpù. Àwọn ọ̀rẹ́ ẹ̀ wọ́n máa jó tẹ̀lé àwọn ẹ̀, wọ́n máa jíjó oge káàkiri, wọ́n á máa wọ́ kiri, gbogbo àdúgbò àti mọ̀. Ṣe rí nígbà yẹn tí èèyàn kan bá fẹ́ ṣe ìgbéyàwó, gbogbo ìlú ló fẹ́ ṣe ìgbéyàwó. Gbogbo ìlú, bẹ́ẹ̀ ni. Gbogbo abúlé yẹn ló fẹ́ ṣe ìgbéyàwó. Àgàgà tí ìyá yẹn bá jẹ́ àti bàbá ìyàwó àti bàbá ọkọ, táwọn méjèèjì tí gbogbo wọn yẹn tó bá jẹ́ onínúure, tí wọ́n jẹ́ oníwàre, tí wà àwọn òbúrú. Ìṣe pé kí ọmọ ẹni tí àwọn ọmọ kéékèèké ṣeré, bóyá wọ́n domi ẹ̀nù tó mọ́mọ lọ́mọ tó nà pa. Tọ́mọ bá fẹ́ ṣe ìgbéyàwó, ta ló máa wá nǹkan? Oníkálukú máa sá fún ni. Ṣùgbọ́n tó bá yẹ kó nínú ìwé, àwọn ọmọ yẹn á máa yọra káàkiri, wọ́n á máa kí wọn, ẹ̀ ǹlẹ́ o, ẹ kú palẹ̀ mọ́ o, kíní kan. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ló máa ń ṣẹlẹ̀ nígbà tó bá wá yá, tó bá di ọjọ́ yẹn gangan, tó bá ti ń kú bí ọ̀sẹ̀ kan yẹn, àyà ìyàwó máa ti máa já. Àwọn nǹkan tí wọ́n máa bà á lẹ́rù, àwọn ìyàwó lé wọn, àwọn ìyàwó kéékèèké tí wọ́n ẹ̀ṣẹ̀ fẹ́ nílé wọn máa dẹ́rù bá díẹ̀díẹ̀ sí. Ekúkú ti ń lọ, ọ̀dàbọ̀ kò sí yàn àjẹranjú mọ́. Ekúkú ti ń lọ, kò sóorun àsùnbẹ́gbà nígbèrí mọ́. Ẹ̀rù á máa wá bà á torí pé kò mọ ibi tó ń lọ, kò mọ irú ẹbí tí ó fẹ́ lọ bá, kò mọ irú èèyàn tí wọ́n jẹ́ ń bẹ̀. Kíkà. Wọ́n bá tún ẹ̀rù bá díẹ̀, ẹlòmíì á sọ pé ilé ọkọ dùn gan-an ni o. Iná fi ń dápàrá pé ilé ọkọ dùn, ọkọ ní ọ̀ṣọ́, wọ́n máa sọ pé ilé ọkọ dùn. Àwọn ẹbí ọkọ náà nígbà tí bóyá ọ̀rẹ́ nìkan tó pàdé ẹ̀ lọ́nà tó bá dé, wọ́n bọ̀ ilé wa dùn o. Àwa là fọṣọ àgbẹ̀rù fún ọ ní ààrẹ rú fún àràwọ̀ fún ọ. Ọkọ ní fọṣọ, ọkọ ní dáná, ọkọ ìyàwó èsè nǹkan kan. So àwọn nǹkan yìí ṣe mọ̀, eléyìí gbọ́ tiẹ̀, eléyìí sọ, ọ̀tọ̀ ń sọ, gbogbo a máa japọ̀ lọ́pọ̀, a máa jà ròdòdòdòdò. Tó bá di ọjọ́ yẹn tó kù bíi ọ̀la kórèlé ọkọ, ṣe mọ̀ pé àrìsùn ìyàwó wà. Bẹ́ẹ̀ni. Ọjọ́ yẹn ló máa, alẹ́ yẹn náà máa sìn lọ
a wá lọ síwájú yẹ wọ́n máa ti múra fún tán àwọn aṣọ olówó ńlá aṣọ òfì wọ́n á rà fún ẹlòmíì á ra sányán lára àwọn orin á máa aṣọ sányán láró ẹ̀wù ẹ̀tù láwọ̀ aṣọ sányán láró ẹ̀wù ẹ̀tù láwọ̀ bàbá ọkọ wa pàdé wa ẹlẹ́gbẹ́ ìyàwó adóde oríṣiríṣi àwọn orin bẹ́ẹ̀ yẹn náà wọ́n máa kọ àwọn aṣọ tó wuyì sọ́run náà wọ́n rí tí mo wọ̀ yín sí wọ́n pè ní àrán aṣọ àrán oríṣiríṣi aṣọ ni wọ́n dẹ̀ ń pe aṣọ kan ní wọ́n ń pè ní damask aṣọ yẹn wọ́n ń pè ní damask màá rántí orúkọ ìgbà ṣe ń pè ní èdè Yorùbá oríṣi àwọn aṣọ lóríṣi wọ́n yọ̀ sí wà fúrọ̀bà wà sányán wà àlárì wà bàbá aṣọ òfin lóríṣiríṣi wọ́n máa wọ̀ àwọn ẹlẹ́gbẹ́ ìyàwó àwọn míì lè kó sí àdìrẹ wọ́n lè ṣe ìyá ìyàwó ní ẹ̀rù á máa bà á tó bá kú díẹ̀ kí ìyàwó tó bá tán máa ti ń ṣe kẹ̀kẹ́ táwọn ẹbí ọkọ náà tán ti pọ́pọ́ ń bọ̀ lọ́nà torí ẹnìkan máa wà ní àárín wọn tó máa jẹ́ gẹ́gẹ́ bí èké tó bá ti lọ sọ́hùn tó lọ gbọ́ tiwọn á wá sí ti bíbá á wá sọ fún àwọn ẹlẹ́gbẹ́ ìyàwó wà níwájú yẹn á bá bẹ̀rẹ̀ ẹkún ìyàwó àgàgà tó bá jẹ́ pé ọmọ tí ó ní ohùn díẹ̀ tó yẹ jẹ́ pé ohùn ẹ̀ sì ti ní ṣẹmọ irú àwa yìí nìsín àwa náà àti ti gbé ohùn ti kẹ̀ àti nkọrin ti pé wọ́n bá jẹ́ ọmọ kékeré ohùn ẹ̀hún ẹ̀ ti rìn dáadáa àwa máa sọ ẹkún ìyàwó yẹn bí ìgbà tí èèyàn sun ẹkún tó dé ẹkún ayọ̀ ẹkún ìbẹ̀rù ẹkún mi ò mọ ibi tí mò ń lọ ẹkún ṣé màá tún rí ìyá mi àwọn ẹkún yẹn ó máa nínú ẹkún ẹ̀ yẹn á máa sọ ẹ̀dùn ọkàn ẹ̀ nínú ẹkún ẹ̀ yẹn á dúpẹ́ lọ́wọ́ yẹ nínú ẹkún tó sun yẹn á dúpẹ́ lọ́wọ́ bàbá á kí bàbá á kíyà nínú ẹkún yẹn á explain pé owó nǹkan tí ẹ understand nígbà tó ń sọ fún ìyáhùn nǹkan tí ó ti ẹ̀ yéhùn nǹkan tí ìyá sọ ni pé bàbá ọkọ ò gbà ìyá ọkọ ò gbà fún àpẹẹrẹ ó lè ní èmi ò mọ tí mo fi ṣẹja níbú tó ní mọ́wẹ̀ lódò mo mọ tí mo fi ṣekú tó ní ìmọ̀rìn nígbò èmi Àdùnní mo mọ tí mo fi ṣèyá mi tó ní mọ́ bọ́kọ lọ mo bẹ̀yà títí ìyá mi ọ̀gbà. Fẹ̀mí ìdàgbà bàbá ọkọ lòun ní gbọ́ mo bẹ̀yà ọkọ mi ò kí wọ́n jẹ́ nǹkan níṣèwé kí n fẹ̀mí ìdàgbà ìyá ọkọ lòun ó forí sọ́ọ̀lẹ̀ ni èmi Àdùn bí mo ṣe tán òrèlé ọkọ mi ọ̀rẹ́ tí mo ní bẹ́ẹ̀ bá pẹ́ sìn mí ẹ padà bòdì lóró ìyá bá kóhun ó sìn mí ìyá ó padà bòdì lóró Àdùnní ìkọ́ ò orí ẹni ní bá ní relé ọkọ ìyá mi ìyá tí mo ní ìyá mi òtítọ́ adarúkọ ìyá ẹ̀ bóyá ìyá mi ẹwúrà bí àdòdó ọmọ ẹwú wúrí máa dálẹ̀ pé wùrà ìyí tó ní kálákọ ṣópọ̀ kó wá wòran bàbá yín ríṣu bẹ́ẹ̀ wọ́n ò pín bàbá yín dálẹ̀ pé wùrà ewu ní ìrìn ní yóò ọmọ akànkú lọ́jà ìdìbò mẹ́kù èmi mọ̀mọ́ dúpẹ́ lọ́wọ́ ọwọ́ tó tọ́jú mi èmi mọ̀mọ́ dúpẹ́ lọ́wọ́ ìyá tó kàn mí dàgbà ṣe ní bá ń dúpẹ́ lọ́wọ́ bàbá mi ni bàbá tí mo ní ìkọ́ olókùn ọ̀la ọmọ akéníkúyá oníkú ariwo yọkọ̀tọ̀ níkun àjìpá bàbá mi ṣe pé mọ́ ọ lọ ababusẹ́kún àsùnkún àtúnyí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ tí mo ní Àdíjátù bóyá ọ̀rẹ́ bóyá Àdíjá ni Àdíjátù iye kan mi ọmọ wa ni ọ́ ọmọ ẹkùn
ọmọ Ìjẹ̀ṣà kò rí di ìṣáná ilé lọ irú ọwá tí múná roko ibè ní ìṣẹ̀lẹ̀ bàbá rẹ̀ àlímọ́ ti ṣe kí n mọ́ ọ lọ á ṣàwá dárúkọ á máa ṣe gbogbo ẹ̀ bóyá ń ṣe gbogbo eléyìí lọ́wọ́ àwọn àgbàlagbà nílé àwọn náà ìgbà yìí orí àwọn èèyàn máa wò ó nìkan tó máa ké ọ̀pọ̀lọpọ̀ ló máa ké wọ́n máa ké ó ṣe ń lọ yìí tó kúrò tó dìde ní àárín wọn tó bá ti wá mú bóyá wọ́n ṣe gbogbo nǹkan tó ní ṣe tán kọ́ ṣe máa ṣe wọ́n wá fà lé àwọn ìyàwó ilé wọn lọ tó wá tún fà lé lọ́wọ́ àwọn kan máa ń wà tí à ń pè ní alárinà tàbí ẹni tó máa ṣe iwájú tó tó máa ti ṣe léyìí tán wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa prepare àti máa mú lọ ṣùgbọ́n kí wọ́n tó mú lọ àwọn ẹbí ọkọ náà ti dúró wọ́n wà ń ta àwọn ìyàwó ilé ìyàwó àwọn náà dúró wọ́n máa mú ilẹ̀kùn wọ́n máa ṣe síra wọn wọ́n máa tilẹ̀kùn wọ́n máa ṣe síra wọn ìyẹn là ń ṣe léyìí tó fi di alága ìdúró ẹnìkan á dúró fún ìdílé ọkọ ẹnìkan á wà ní ilé fún ìdílé ìyàwó gbogbo nǹkan táwọn ẹbí ọkọ ń kó bọ̀ ẹni tó ń wọn wá yẹn á mú kan nú ẹ̀ ìyàwó tó wà lẹ́nu ọ̀nà á mú kan nú ẹ̀ láti tọ̀wò ẹni tó mọ wá nínú ẹrù tó mú wá ló tọ̀wò kò ń ṣe pọ́ìsì kò ń ṣe májèlé ẹni tí ó gbà lẹ́nu ọ̀nà òun náà tọ̀wò kò ń ṣe májèlé báyìí la ṣe ń ṣe ẹ wá jẹ́ kí wọ́n béèrè nígbà tí ìyàwó bẹ́ẹ̀ bá dé ilé kò sí bóyá fẹ́ ṣe tó bá ṣe àwọn àṣìṣe kankan kò lè yára fún kò lè ṣeé ṣe kí ọkọ kúkú sáré pọ̀ bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ ni. ní alákọ̀ọ́kọ́ ìwọ̀n ọdún kìíní ìwọ̀n ọdún kan ìyàwó yẹn ṣì ń jọkọ ẹ̀ lójú. ṣùgbọ́n lóde òní kò rí bẹ́ẹ̀ nígbà yẹn ọmọ ní olùfisùn. bẹ́ẹ̀ ni. ní àárín àwọn èèyàn kọ̀ọ̀kan ní àkókò yẹn Ajábàdàn ẹ kálẹ́ o ní àárín nígbà yẹn gbogbo pátá ni màá kí tẹ bá ti sọ̀rọ̀ tán mo fẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀. nígbà yẹn ní àkókò yẹn àwọn ìyàwó kan máa wà tó jẹ́ ọ̀rẹ́ ọmọ yìí àwọn náà máa fún un ní ìmọ̀ràn ó ṣe dáadáa mi ò wá ìtì rí ọmọ tó relé ọkọ tí àwọn ìyàwó lé tí wọ́n fún nímọ̀ràn burúkú mi ì tí rí ìmọ̀ràn rere nígbà tó bá tẹ̀ tún lọ àwọn ọmọ kéékèèké kan á tún tẹ̀lé lọ kò nílò ọmọ ọ̀dọ̀ mọ́ńkélé kan máa tẹ̀lé lọ wọ́n á pè ní ọmọ ìyàwó ṣe rí ọmọ tó tẹ̀lé lọ yẹn kò ní ìwọ̀n nílé ayé ẹ̀ wípé kó má ṣègbéyàwó toró ti fojú rí ẹ̀yẹ tí wọ́n ṣe fún ẹ̀gbọ́n òun kò ní fẹ́ ọkọ ó sọ pé kó nǹkan kẹrù ó sá lọ ṣùgbọ́n nígbà tá a ti ṣe àṣà ìdánù kọ́ bó ti ládùn bó ti lóyin tó kò náni ní owó tó ìgbéyàwó òde òní kò dání ní gbèsè tó ìgbéyàwó òde òní kò kọ́wọ́ ẹni bọ́ ṣọ̀lọ̀ tó ìgbéyàwó òde òní. ṣé wá rí ìpínyà kò wá wọ́pọ̀ kò wọ́pọ̀ rárá wípé ká ní wọ́n jà o wọ́n kò wọ́pọ̀ lórí wọ́gàn ní àwọn tó sìn ẹ́ lọ ò mọye owó tán náà ni gbogbo ìlú ò mọye èèyàn tó fún ẹ láṣọ ṣé wá rí bá ṣe máa ń sọ pé àṣà ìgbéyàwó yìí bó ṣe rí ní Ẹ̀gbá kò rí lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ o bó ṣe rí ní Kwara kò rí lóńdó bẹ́ẹ̀ oníkálukú ló ní bí wọ́n ṣe ń sin wọn lọ sí ilé ọkọ ṣé wá rí àwọn àṣà yìí níbì kọ̀ọ̀kan ara ni ara gidi ni wọ́n fi ń dá àwọn ọmọ kan wà ní mo rí ọmọ òde òní tó jẹ́ ọmọ bọ̀rọ̀kìnní ṣé mọ̀ pé bọ̀rọ̀kìnní yàtọ̀ sí olówó bẹ́ẹ̀ni olówó lówó lọ́wọ́ ni kò lè ná bọ̀rọ̀kìnní jẹ́ ẹni tó jẹ́ wípé ó ní owó lọ́wọ́ ó dá ilé iṣẹ́ sílẹ̀ ó gba èèyàn ó ń tọ́jú wọn owó ẹ̀ ní ó lọ káàkiri ọmọ bọ̀rọ̀kìnní tó lè ń fẹ́ tilẹ̀kùn ìyàwó nítorí wípé ìjọba ti fi nígbà tó ń lò àní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀
ó ti kà nínú ìwé Yorùbá. Ìjọba tún ti wá àbí iléèwé gíga wa alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba fi sínú kinní fún wọn gbà yìí. Wọ́n ti ṣe nínú kinní, ó ti rí, ó ti wà nínú ọpọlọ láti kékeré pé ọjọ́ tóun bá fẹ́ ṣe marriage òun gbọ́dọ̀ ṣe kinní yẹn ni, òun gbọ́dọ̀ ṣe ẹkún ìyàwó yẹn ni, òun gbọ́dọ̀ sun ẹkún ìyàwó nígbà tó tó àkókò tí ọmọ ẹ máa ṣe ìgbéyàwó. Ó wá fún ìtọ́ni, ó wá ṣe kíláàsì láti lè mọ bí wọ́n ṣe ń sun ẹkún ìyàwó yìí ní ọjọ́ ìgbéyàwó rẹ̀. Ó dẹ̀ sun ẹkún ìyàwó fúnra rẹ̀ ló sun ẹkún ìyàwó níwájú bàbá ẹ̀ nínú hall níbi tí àwọn ọlọ́rọ̀ àwọn olówó ẹgbẹ́ bàbá ẹ̀ tí wọ́n péjọ sí. Fúnra rẹ̀ ló sun ẹkún ìyàwó ní ọjọ́ yẹn. Ó dàbí ẹni wípé àwọn èèyàn ti ń rí wedding, wọn ò rí wedding tiẹ̀ rí ni, nítorí pé fúnra rẹ̀ lẹ́yìn ìgbà yẹn àwọn ọ̀rẹ́ ẹ̀ tó ti ṣe wedding tí wọn ò gbọ́, torí pé àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n rí nígbà yẹn wọ́n jẹ́ àwọn ọmọ tí wọ́n bí sí òkè òkun, wọn ò gbọ́ Yorùbá dépò pé wọ́n fẹ́ sun ẹkún ìyàwó. Bọ̀ wọ́n ní pé nǹkan tí ẹnì yẹn bá ń ṣe wọ́n wá ń gba lẹ́sìn ìbá ṣe ń bára wa sọ̀rọ̀ yìí, wọ́n wá ń gbarú lẹ́sìn bẹ́ẹ̀. Ọmọ kan wá ń bá wọn sun ẹkún ìyàwó yẹn lórí ìdúró, àwọn wá ń tẹ́wọ́ sí àwọn, wọ́n tẹ́wọ́ sí àwọn, wọ́n tẹ́wọ́ sí àwọn, wọn ò sún kó ṣe pé wọ́n mú omijé lójú ògbà. Ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ó yàtọ̀, àrà ọ̀tọ̀ ni. Ẹ ṣeun. Ìyá mi, kẹ́ tó tẹ̀síwájú, gbogbo àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa lórí ètò yìí, ẹ jẹ́ ká sáré kí wọn. Ẹ ṣeun bọ̀dá mi Sẹ́ríkí Ọlọ́pọlọ, ẹ ṣé àríyìn, ẹ darapọ̀ mọ́ wa lórí ètò. Popsi, ẹ ṣeun. Ẹ̀yin ìyá mi Títílayọ̀, Kẹ́mi Sínú Ọlá, Dára sí mi, ìyá mi and then Dr. Ọmọbọ́lájí, ìyá mi Àwákàn, àbí ṣé mo porúkọ yín dáadáa, Lékè Side, Joe Baba, Real Good, gbogbo yín pátápátá la kí, àti ẹni tí ìyá mi kí ní ẹ̀kan, kí lórúkọ wọn? Ok, Àjàmbàdàn, àkìyìn, ẹ ṣé gbogbo yín tí ẹ darapọ̀ mọ́ wa lórí ètò àrọ́bá, ẹ ṣé. A rí wípé ìyá ti ń bá wa sọ̀rọ̀ àwọn adùn tí a ti sọnù nínú ètò ìgbéyàwó ní ilẹ̀ Yorùbá. Yorùbá ló láṣà, Yorùbá ló lédè. Ẹ wá wo àwọn àdídùn tí a ti sọnù, òun ni wọ́n ń sọ fún wa látàárọ̀. Ìyá mi, ẹ tẹ̀síwájú, mò ń gbádùn yín. Ẹ rí pé gbogbo àwọn nǹkan yìí ó jẹ́ adùn tó ń wà ní inú ìgbéyàwó, tí ó dẹ̀ yẹ kó jẹ́ wípé a máa ní ọ̀nà tí a fi máa fi sílẹ̀. Ṣùgbọ́n bó la ti fẹ́ rí gbọ́, ẹnu ta la ti fẹ́ gbọ́. Wọ́n ní tí ọmọdé ò bá bá ìtàn á bá àrọ́bá. Ayọ̀ Ewébí Màmá Oríkì ó kọrin kan, ó ní ẹ jọ̀wọ́ mo gbọ́rọ̀ kan lẹ́nu àgbà, àrọ́bá bàbá ìtàn. Àrọ́bá ni bàbá ìtàn. Bẹ́ẹ̀ ni. Àwọn tá a lè gbọ́ irú nǹkan báyìí lẹ́nu ẹ̀, àwọn ni ìyá àgbà. Àwọn ìyá àgbà wa, níbo la tọ́jú wọn sí? Ṣé kìí ṣe pa lọ fi ló pamọ́ sí nìkan? Àjẹ́ kán gbé láàrin èrò. A ti ń jẹ́ kí ọmọ tọ́mọdé ò bá dẹ̀ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àgbà, kò sí tó fẹ́ fi ṣọgbọ́n. Bẹ́ẹ̀ni. Ẹ ti gbàgbé wípé ààyè tó wà láàrin àgbà àti èwe 40 ọdún ni. Tọ́mọ kan bá ti ní òun pé ọmọ 20 ọdún nísìn, tí ààyè ẹ̀ jẹ́ 60 ọdún, 40 years ló wà láàrin wọn. Nígbà tó ń bá máa fi pé 30 ọdún, ìyá àyà á ti pé 50. Tá a máa fi pé ọmọ òun náà ti pé 100. Now, a lè fi nǹkan tí ojú ìyá yẹn rí. Ẹnìkan béèrè kan, wọ́n ní kí ni àṣà?
àṣà ni ohun tí èèyàn yàn láàyò tàbí tó bá ayé bá láti máa ṣe. Ìṣe ènìyàn ní àkójọpọ̀ ẹ̀kọ́ ní àṣà. Ìṣe ìsìnlọ́run ní ọ̀nà ti Yorùbá òun là ń pè ní àṣà ìsìnlọ́run ìbílẹ̀ tí à ń pè táwọn èèyàn pè ní òrìṣà nísìn. Àṣà ìsìnlọ́run ti àwọn Júù òun ni ìgbàgbọ́. Àṣà òun ni àkójọpọ̀ nǹkan tí àwọn ènìyàn ń ṣe nípa àṣà. Then àṣà tún wà nípa irú bá ṣe fẹ́yàwó, bá ṣe ń sọ̀rọ̀ ìgbéyàwó ìsìn, àṣà wa ni. Gbogbo àwọn nǹkan tá a kó papọ̀ nínú ẹ̀, kọ́mọ sunkún ìyàwó, kọ́mọ ṣe, kọ́mọ mọ̀ yẹn, òun ni àṣà. Àṣà ni àdáyébá, àdáyébá ẹni ni ìṣẹ̀ṣe ẹni. Ìṣẹ̀ṣe tí wọ́n á jìn ju àṣà lọ ní àbí kan. Bẹ́ẹ̀ni. Ìṣẹ̀ṣe jìn, ó ní àkóónú púpọ̀, ó jìn, ṣùgbọ́n àṣà fẹ̀ dáadáa. Ní àwọn míì sí tọ́ bá ríra wọn, tọ́ bá pọ̀ níbẹ̀, kò sí tí Yorùbá bá kọ́kọ́ fẹ́ kọ́ bí àwọn Yíbò ṣe ń kíra wọn, tó bá jẹ́ bí ẹni tó ń ṣe atọ́kùn ètò bóyá bí tó bá jẹ́ bí atọ́kùn ètò tó ń ṣe. Wọ́n nígbà wo lẹ máa wá sí Amẹ́ríkà kẹ́ sọ fáwọn kẹjọ. Lágbára Ọlọ́run tí kòrò bá ti kó rẹ̀ kúrò lẹ̀. Ẹ rí pé ta bá rí àwọn Ìgbò bóyá wọ́n ṣe nǹkan, bóyá wọ́n ṣe wedding, wọ́n pe MC Yorùbá ni ní tó kọ́kọ́ máa wí ní Ìgbòpénù. Bẹ́ẹ̀ni. Àbí? Bẹ́ẹ̀ni. Ìkíni tí wọ́n ní àṣà wọn yẹn, ìkíni tiwa ní èdè Yorùbá náà á ní. Bẹ́ẹ̀ni. Tí wọ́n fẹ́ kí tí Èkìtì bá fẹ́ kìyàn sí, wọ́n lè ní káre o, wọ́n lè ní káre o, ọmọ wa Ìjẹ̀ṣà ní ìpẹ̀lẹ́ o, ìyá ní òrẹ́rùrẹ́ o. Má sọ ó kún o, òun ní tàwọn Kogi, àwọn Yorùbá speaking part wọ́n ní ó kún o. Bẹ́ẹ̀ni. Oǹdó á ní àlẹ́ o. Gbogbo àwọn nǹkan yìí, èdè, àṣà, bá ṣe ń ṣe, bá ṣe ń kíra wa, tẹ̀mọ̀, kọ́mọ kó jí làárọ̀ kó dọ̀bálẹ̀ kó kí bàbá ẹ̀, àṣà Yorùbá ni. Kọ́mọ obìnrin kó jí kó kúnlẹ̀ kó kí ìyá. Ní inú àṣà Yorùbá, a ò gbà wípé ẹni tó bí ni nìkan òun là ń kà sí ìyá. Gbogbo ẹni tó bá ti gbà wá lọ, olùtọ́ni sọ́nà, ẹni tó kọ́ni níṣẹ́, ẹni tó jẹ́ ọ̀gá fún èèyàn, ìyá èèyàn ni bàbá èèyàn. Iṣẹ́ ẹni tó bí ni nìkan. Bẹ́ẹ̀ni. Ẹnìkan ní ẹ jẹ́ kí á dá àṣà kíkọ́ padà sí iléèwé wa. Bí a ṣe kí ni? Wọ́n ní ká dá àṣà kíkọ́ Yorùbá padà sí iléèwé wa. Ṣe rí i pé irú yẹn sì àti èmi àti ẹ̀yin a lè sọ sórí ayélujára tàbí tá a bá lẹ́ni kan tó wà níjọba, a lè bá sórí à ẹ jẹ́ kí wọ́n máa ṣe báyìí. Ṣùgbọ́n bí ó bá jẹ́ bí èmi ṣe rí oríkì àwọn kan ní òpó ilé láwo ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọ̀dẹ̀dẹ̀. Ṣe rí ìyá àti bàbá tí wọ́n bá ti lè máa sọ Yorùbá sí ọmọ wọn ní inú ilé. Ẹ ṣeun ìyá mi. Bẹ́ẹ̀ ni mo fẹ́ bá yín, ẹnìkan ní ṣé òun fẹ́ kẹ́ máa kọ́ àwọn ọmọ òun ní Yorùbá pé ṣe lè kọ́ wọn ní online. Bẹ́ẹ̀ ni wọ́n lè kọ́ wọn ní online tẹ́ bá ti. Bẹ́ẹ̀ ni mo ní àwọn student tí mò ń kọ́ ní online, mo ní àwọn akẹ́kọ̀ọ́ online. Àwọn tó dẹ̀ ń wá sí kíláàsì wọn wà. Okay. Ẹ máa bọ́rọ̀ yín lọ. Tí àwọn òbí bá ti lè ń bá ọmọ wọn sọ èdè abínibí wọn tí ṣe Yorùbá nínú ilé, ṣe rí tí èèyàn bá ka ìbọn ní èdè Yorùbá wọ́n lè má kà kún. Nísìnyí tó máa sọ pé tẹ bá réèyàn tó pọ̀ níbì kan, tẹ wá dé sàlẹ̀ bóyá ẹ lọ ṣe adarí ètò, ìkan lára àwọn èèyàn yín wọ́n wá pẹ́ kó tó dé wá pàdé yín sàlẹ̀, wá béèrè lọ́wọ́ yín pé báwo nínú hall ṣe rí,
báwo lẹ ṣe máa dá lóhùn pé èèyàn ti pọ̀ ń bẹ̀, báwo lẹ ṣe máa dá lóhùn. pé báwo nínú hall ti rí. Tó bá ní báwo nínú hall ṣe rí, ṣé èrò ti bà ń bẹ̀ dáadáa. èrò ti pọ̀ bíbà. Ẹlòmíà ní èrò ti yapa, ó ta ìbọn ni. Ó ta ìbọn ni, ìbọn Yorùbá ló ta yẹn. bẹ́ẹ̀ ni. ṣùgbọ́n ẹ̀yin àtèmi èrò yapa. Ìyapa ni wípé ìpínyà. Kéèyàn pín bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n nísìnyí wọ́n tiẹ̀ ti wá sọ di àṣà. Wọ́n ti fi ń kú ọ̀rọ̀, wọ́n ti ń fi bà àṣà jẹ́, wọ́n ti fi bà èdè jẹ́. Wọ́n ní wọ́n yapa, wọ́n pínyà ni, wọ́n pín yẹlẹyẹlẹ. Yíyapa yẹn gan kò ń ṣe nǹkan tó kò ń ṣe nǹkan tí ó wà positive. Bẹ́ẹ̀ ni, negative. Wọ́n ló ní èdè tó dára, wọ́n pínyà, wọ́n pín yẹlẹyẹlẹ. Wọ́n pín tó jẹ́ bí ìgbà tó jẹ́ pé èèyàn ò lè pàdé mọ́. Bẹ́ẹ̀ ni. Èrò ti pọ̀, èrò ti wà ń bẹ̀ o, àwọn èèyàn pọ̀ ń bẹ̀. Wọ́n pọ̀ rẹpẹtẹ, wọ́n pọ̀ bìbà. Wọ́n pọ̀ bìbà, wọ́n pọ̀ dáa, èrò ti wà ń bẹ̀ o. Ìyá mi kan ní wọ́n pọ̀ rẹpẹtẹ, bẹ́ẹ̀ náà ni rẹpẹtẹ. Tó bá jẹ́ pé èdè elédè ni wọ́n fi tàbọn, ó máa jẹ́ nǹkan tó jẹ́ pé wọ́n wá dìímú ṣinṣin. Á wá dàbí ẹni wípé dandan níbi tó jẹ́ pé tí àwọn akọ̀ròyìn nígbà míì tí wọ́n bá gbọ́ irú eléyìí, tàbí tí àwọn tó jẹ́ pé wọ́n wà ní orí ayélujára tí wọ́n fi iṣẹ́ ìròyìn ayélujára tí wọ́n fi ń ṣe iṣẹ́ ṣe, wọ́n á wá mú eléyìí, wọ́n á pọ́nlé, wọ́n á kọrin fún un, wọ́n á dáṣọ fún ìbọn òyìnbó tó ta yẹn, wọ́n á dá agbádá sí, wọ́n á tún wá ìlú wọ́n máa lù sí. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni. Èdè bàbá rẹ̀ tó wá jẹ́ wípé ó rèbọn rẹ̀, kí lẹ fẹ́ ṣe sí i? Kí la fẹ́ ṣe sí i? Bẹ́ẹ̀ náà ni a tún ré ìbọn ìwọṣọ ilẹ̀ Yorùbá. Ní ayé àtijọ́, èmi ò rí ẹni tó wọ oríṣi àǹkárá kan sísàlẹ̀, tó wọ oríṣi àǹkárá kan sókè. Ní ìgbà yẹn a lè ró bí àǹkárá, ká fi aṣọ léèsì ayé pé léèsì lé lórí, ká wá fi àǹkárá yẹn ṣe, láti mọ̀ pé wọ́n ní olóde méjì, olóde mẹ́ta. Ó ń sábà wọ́pọ̀ bí èèyàn bá ń lọ sí oko, bóyá òun lọ sóko, ìró tó ń ró lọ, ìró kan ṣe mọ̀ pé ńgbà yẹn ọmọ máa wá ìró kan, ọmọ máa tẹpẹrẹ mọ́ ìró yẹn, bóyá ìró yẹn ti gbó kù báyìí ṣì dá, wọ́n á wọ̀ tó máa tún fẹ́ lọ sí, bóyá wọ́n lọ sí oko nígbà míì, wọ́n á tún wọ̀ yẹn náà. Yàtọ̀ sí àwọn yẹn, àìmọye nǹkan ni àwọn nǹkan. Ọmọ mélòó ló lè ṣe wédú sí? Bẹ́ẹ̀ ni. Bí ilá ṣe dáa tó fún ara, bí ilá ṣe dáa tó fún ohùn, bí ilá ṣe dára tó fún ọkàn, tó ń ṣe ara lóore, kò sí ẹni tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ lámọ́. Oúnjẹ wa náà wọ́n ti sọ di gbogbo ẹ̀ lóúnjẹ òrìṣà. Bẹ́ẹ̀ ṣe èkuru ní ìsìn, èèyàn lè ṣe èkuru kó kàn rọra fi sínú abọ́, kó má fi yọ̀ sí rárá, ó kàn máa jẹ́ bẹ́ẹ̀, á mú un le. Oúnjẹ gidi ló jẹ náà, oúnjẹ gidi ló jẹ. Ó yàtọ̀ sí ẹni tó bá ṣe èkuru yẹn, tó bá ti dẹ́kun wá jẹ wá ló fẹ́ jẹ oúnjẹ òrìṣà. Tẹ bá dé Brazil, wọ́n dín àkàrà ní Brazil rẹ̀. Àkàrà tí wọ́n dẹ̀ ń dín ní Brazil, wọ́n ń pè ní àkàrà jẹ. Àkàrà kéńgbé Ìbàdàn ni wọ́n ń pè ní àkàrà jẹ. Àkàrà kéńgbé Ìbàdàn. Kéńgbé wa, kéńgbé Ọ̀yọ́, kéńgbé Ìbàdàn, kéńgbé Ọ̀ṣun. Wo ni wọ́n ń pè ní àkàrà jẹ. Tẹ́ ẹ bá jẹ iyọ̀kun ẹ̀, ẹ wá kò mú mi léwu, ẹ máa mú mi. Àwọn tó sì ń dín, wọ́n wà nídìí ẹ̀. Èmi ò ríwo lórí wọn. Bẹ́ẹ̀ ni àwọn tó rà jẹ kò sí nǹkan tó ṣe wá. Ṣùgbọ́n ní Nàìjíríà, béèyàn bá yà tó bá ra àkàrà kéńgbé, àkàrà pípa, àkàrà elépo jẹ, ó lórúkọ tán máa fún un. Kí ló dé tà ní gbogbo nǹkan wa nù?
àwọn oúnjẹ tó ṣara lóore ò tà mọ́ láàrin wa àṣà wa ó ti rí bó ṣe rí Ọlọ́run kó ṣàánú wa. Ọlọ́run ṣàánú ni ẹnìkan tiẹ̀ ní àwọn olóṣèlú wa ni ò jẹ́ ló jẹ́ ká gbé àṣà wa sọ̀rọ̀. Ìyá mi nìkan ẹ wo Instagram máa já wa nísìn ìyá mi á sáré jáde á wọlé padà